ọba mi Èdùmàrè tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ọ̀run tó ṣẹ̀dá ohun gbogbo nínú ohun gbogbo. Bẹ́ẹ̀ ni mo kí akọ́dá ayé tí òun ti àtẹ̀lé rẹ̀. Mo kí gbogbo àjùlélú ayé gbogbo. Mo kí lọ́balọ́ba bẹ́ẹ̀ ni mo kí lóyè lóyè o. Ẹ̀yin àgbààgbà lọ́kùnrin lóbìnrin àtọ̀dọ́ òbí gbogbo yín ni mo kí o pé ẹ kú àsìkò yìí. Ẹ kú kó lè dá àti gbogbo wa jọ ń ṣe. Kò ní burú fún wa bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ o láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ti wá lẹ́kọ̀ọ́. Èkó àkété ìsàlẹ̀ Èkó ojú ọlọ́gbọ́n òkè gbogbo títí tó fi dé láfíàjì àti gbogbo ìpínlẹ̀ Èkó pátápátá sàlàáfíà lẹ́wà ń bẹ̀ yẹn o. Ẹ̀yin ti Ìbàdàn, Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, Ṣakí, Ìṣẹ́yìn àti gbogbo Ìbàràpá méjèèjì tó wà lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo yín la kí o. Mo kí ẹ̀yin Ẹ̀gbá tí gbani lọ́jọ́ ṣòro. Ẹ̀yin ti wá lẹ́gbàá lísàbí agbòǹgbò àkàrà. Yewa, Ìjẹ̀bú Òde, Rẹ́mọ àti gbogbo ìpínlẹ̀ Ògùn pátápátá títí tó fi dé ìpínlẹ̀ Ọ̀ṣun, Òṣogbo, Ìkirun, Ifẹ̀, Òòyè, gbogbo Iléṣà, Oǹdó àti Èkìtì parapọ̀ àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire pé ẹ kú ọjọ́ mẹ́ta kan náà o. Ẹ wá gbọ́ o, eléyìí kì í ṣe dàtí tòṣe o débi pé gbogbo owó ọ̀gán bá o. Ọ̀rọ̀ ọgbọ́n leléyìí o pẹ̀lú oríṣiríṣi ìrírí léyìí tí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. Àwọn ọlọ́gbọ́n ayé pé bìrìkòtò. Àwọn òmùgọ̀ náà pé pàdé àpérò tí wọ́n pé kó láyé ń lọ. Àbálọ àbábọ̀ wádìí. Tọlọ́gbọ́n ayé òun tòmùgọ̀ ni pé ọba mi òkè alábẹ́nú àṣáàṣì òun ló nímọ̀ lórí ohun gbogbo. Agbódò ọgbọ́n síríìsì náà láfi kalẹ̀ sí o. Ibi tá a ti máa ń gbára wa lọ́gbọ́n. Tó mo kí gbogbo wa pátá pé ẹ kú ojúmọ́ tó mọ́ wa lóde ilẹ̀ yìí, a kú déédéé wò yìí, a kú kólé gàtà àjọ ń bá káàkiri. Ọba mi òkè yóò mọ wà pẹ̀lú wa o. Aburú òkú ní ṣẹlẹ̀ sí wa, kò ní ṣẹlẹ̀ sí yín láṣẹ ti tèdùmàrè. Ǹjẹ́ lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n fún títọ́jọ́ ti tòní, Aṣiwaju Olalekan Akanji Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́, ọmọ òṣònú ilé ògbàlọ̀, ọmọ lásà ògbómi tútù rẹ̀ ẹ̀là òjé ni mí, ọmọ oyè tẹ́bí àrídìí ògológun ọ̀kàkà mójóbi mí yàngìyàngì. Mo kí yín káàbọ̀ sórí ètò wa lọ́jọ́ tèmi, àkànṣe ètò, àkọ́tún ètò tá a pè ní ọgbọ́n ọlọ́gbọ́n. Ọgbọ́n ọlọ́gbọ́n lètò tá a fi ń gbára wa lọ́gbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì gbọ́ nínú rẹ́kọ́ọ̀dù tí ỌGBỌ tí Isiaka ààrẹ tó wo ṣe tí òun àtèmi Olalekan Akanji ikọ̀ Aṣiwaju tàjọ pawọ́pọ̀ sí pẹ̀lú àwọn òṣèré kọ̀ọ̀kan lẹ́yìn tí ó ti jáde sórí audiomack. Audiomack ló wà báyìí bí ẹ bá fẹ́ jẹ gbádùn tẹ́ ẹ fẹ́ gbọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan àtọ̀ àwọn orin míì, ẹ̀yin lọ fọ́lọ̀ àkáǹtì wa lórí audiomack at OJB Radio. OJB Radio oníkẹ́ máa fọ́lọ̀ lórí audiomack. Lórí audiomack kẹ́ẹ̀dẹ̀ máa gbọ́ nípa ìṣubú alágbára. Ìṣubú alágbára la pàkọ́lé rẹ́kọ́ọ̀dù ọ́. Ademeto àti ỌGBỌ jákàndùkàn ló kò bẹ̀rẹ̀. Ẹni àti ìsìgbó tó ń tirẹ̀ sójú ọ̀nà òun àjọ pawọ́pọ̀ tà ṣe ó ṣe fún iléeṣẹ́ Icon Media International, Omet Media International tí ó ní àwọn ìkànnì OJB TV, OJB Radio àti OJB News tí ẹ ti ń gbọ́ wa látọdún mọ́dún láti gbà wọ́n gbà. Ẹ jẹ́ ká lọ sórí audiomack kí a lọ
fọ́lò àkáǹtì yìí ká lè máa láǹfààní àti máa gbọ́ káàkiri. mo sọ fún yín orin Sefiu Alao tó pè ní ẹlẹ́gbẹ́mẹgbẹ́ àti àǹtí Fèyí òun náà ti wà lórí audiomack at OJB radio lórí audiomack ẹ lọ máa gbọ́ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa fọ́lò wa kẹ́ ẹ lè máa fọ́lò wa kẹ́ ẹ lè bá a mọ̀ pé ara bàbá ara níléeṣẹ́ OJB TV òun là ń dánwò lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú Aṣiwaju Olalekan Akanji ìkọ́ kí la fẹ́ gbéyàwó lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n lọ́jọ́ tòní òun là pè ní ìgbàláyé ẹ̀dá ìgbàlá ni ẹ̀dá kan kì í láyé bó ló ṣe jẹ́ báwo ló ṣe lọ kí ni tá à ń pè nígbà kí ni tá à ń pè láyé èwo gan-an là ń pè lẹ́dàá ènìyàn gbogbo ẹ̀ lágbọ́ bí mo ṣe máa sọ fún yín ọ̀nà pọ̀ táyà sí lọ́jọ́ ti tòní o Aṣiwaju Olalekan Akanji ìkọ́ àdélé alàgbà bàbá wa Sọlágbadé Ìṣọ̀lá Amúbíẹyá a sọ fún yín pé bàbá yìí ó wà lórí àkéte àìsàn ó nílò ìrànlọ́wọ́ èmi àti ìwọ ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn àgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ pèdèpèdè tí wọ́n mọ̀dé àríyá wádùn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ kan sí méjì ó náà lédèyí ẹ mọ̀jọ́ jẹ́ pé ìgbà tán bá jásẹ̀ tán bá lọ látò mọ̀ ọmọ yìí sí ọpọlọ wọn ẹ jẹ́ àwọn bàbá yìí lọ́wọ́ lénìí káwa náà lè ráàánú gbà yẹn lábẹ́ bẹ́ẹ̀ ètò abala Ademeto and his friend òun náà wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo sọ fún yín pé ọ̀nà tá a gbà yà sí lénìí ó pọ̀ kọjá bá a ṣe máa ń ṣe lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́tọ̀ tó ń lọ lórí ìkànnì OJB TV Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe máa ń pariwo fún yín gbogbo ìgbà ọgbọ́n kì í ṣe tẹnìkan o ẹ máa gbọ́ lógùdù bẹ́ẹ̀nù. ẹ̀yin ṣe bí mọ́gọ́ dáradára ẹ̀yin ṣe bí mọ́gọ́ ní. bẹ́ẹ̀ àwọn àgbà máa sọ wípé kò ní bínú mọ́ wulẹ̀ ṣiṣẹ́ kankan mọ́ torí gbogbo iṣẹ́ tó ní bínú bá fòwúrọ̀ ọjọ́ rẹ̀ sí ìṣẹ́jú kan sí kejì ni ọba jẹ́ torí ẹ̀ ni mo fi sọ pé gbogbo alágbára ayé o gbogbo oníbínú pátá ẹ jẹ́ ká lọ ní sùúrù mọ́ ohun gbogbo tá a ní. gbogbo oníbínú ẹja lọ ní sùúrù torí kò sí tí sùúrù ò lè ṣe gẹ́gẹ́ bí lógùdù bẹ́ńbò bó ṣe ń sọ fún wa tó á padà gbọ́ ṣùgbọ́n ọ̀nà pọ̀ fún wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí àgbàlá Ademeto and his friend nígbà tá a pàdé lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa mo ti sọ fún yín nípa bí a ṣe bẹ̀rẹ̀ tá a fi dé ibi tí a ti ṣe àwọn sinimá lọ́kan ọ̀jọ̀kan a bẹ̀rẹ̀ láti bẹ̀ adébi tí a ti ń ṣiṣẹ́ ewì láti kéwì nígbà tí làlúrí àwọn mákẹ́tà ìdúmọ̀tà tí wọn ò jẹ́ ká lè tẹ̀síwájú nínú àgbèsìnìmọ jáde mo tún ti sọ fún yín nípa bí mo ṣe di ẹni tí ó ń pín késẹ́ẹ̀tì àgbéléwò fún àwọn fídíò club tá à ń pè ní distributor ní àsìkò ọ̀hún pẹ̀lú bí mo ṣe pàdé bẹ́ẹ̀mi àtọ̀rẹ́ mi kan bí mo ṣe pàdé tí mo jọ ọmọ ẹgbẹ́ FICOAN Video Cassette Producers Association of Nigeria àwọn tá à ń ya fíìmù àgbéléwò tá à ń ya fídíò òde àríyá àti bí mo ṣe pàdé ààrẹ music ní ìjọra àbádíà lábẹ́ bíríìjì ìjọra tó ibi tá a bá dé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tí a ti ń bá bọ̀ tó ẹ jẹ́ ká tó gbọ́ síwájú díẹ̀ síná ìṣubú alágbára. ọlọ́gbẹ́ ṣé ní tí mo gbọ́ yìí ṣó bí ọ nínú ṣá èmi ni o gbá ní etí tó tún béèrè lọ́wọ́ mi pé sọ sì dùn mí ó dùn mí gan-an bí kò bá sí orí. tó bí oníbínú
bí ìgbésí ayé ẹ̀ ṣe rí. Gbogbo ẹ̀dá tó bá ti ń bínú àbíjù kì í pa nǹkan mọ́ra. Bórí nǹkan tó yẹ kó fi ṣe sùúrù kó fi kẹ́kọ̀ọ́ kò ní lè pa mọ́ra, yóò mọ̀ sọ pẹ̀lú èròjà àbínú. Ṣé àwọn àgbà ní ó ń bínú ò mọ̀ pé olówó òun ò kúkú lẹ́sẹ̀ ńlẹ̀, ìyẹn lágbo ti bínú. Níbo la bá dé? Ibi tá a bá dé lórí lórí abala ètò Ademeto and his friend. Nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe rẹ́kọ̀dù ewì, àti ṣe fábíọ́lá, àṣẹ fún Abacha, àṣẹ fún ìyàwó Kúdí. Nígbà tí Aṣiwaju Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí, nígbà tí ó fẹ́ lọ fún ipò gómìnà lẹ́lẹ́ẹ̀kejì nípínlẹ̀ Èkó, bó ti wà nílé iṣẹ́ ìwé ìròyìn àjọrò lásìkò ọ̀hún, mo wá gbìyànjú mo tún ṣe rẹ́kọ̀dù kan léwì tí mo pè ní Aṣiwaju, láti fi sún pa iṣẹ́ ribiribi tí gómìnà Èkó ń gbà náà Aṣiwaju Bọ́lá Ahmed ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń ṣe nípínlẹ̀ Èkó. A ṣe rẹ́kọ̀dù ọ̀hún, ewì ni ó jáde. Mo tiẹ̀ wá gbìyànjú títí pé báwo mo ṣe fẹ́ ṣe tí n ṣe fẹ́ dá láwùsá ní ilé ìjọba tàbí marina. Ẹ mọ̀ pé gbogbo nǹkan lóníròyìn ló mọ̀ ń wá láwàárí. Pẹ̀lú ìrànlọ́wọ́ olóòtú kékeré, igbákejì olóòtú mi Ṣẹ́gun James, Olódùmarè kó bá mi fi ọ̀run kẹ́ ẹ. Òun ló ṣàtọ́nà mi tí mo fi dé ọ́fíìsì gómìnà wa ńgbà náà Aṣiwaju Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti di ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Agbé rẹ́kọ̀dù àgbèdébẹ̀, wọ́n gbọ́, wọ́n ṣàwò, wọ́n gbọ́, wọ́n gbọ́n pa àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe nípìnlẹ̀ Èkó lọ́dún náà lọ́hùn. Ṣùgbọ́n nígbà tá a dé ọ̀hún, nǹkan tí mo lérò kọ́ ni mo padà bá. Mo rò pé bàbá ó fi ẹ́ńfílọ́pù pé ọ̀yá gbà ọmọ ìkú iṣẹ́, mo rò pé wọ́n fi lé wa lọ́wọ́ lọ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọ́n kàn ọ̀yá ọ̀dà mo ti gbọ́ wọ́n pe kọmíṣánná fún ètò ìròyìn wọn níjọ́ náà lọ́hùn, Ọ̀gbẹ́ni Délé Aláké, nígbà náà láti kàn mú wa wọ yàrá kí wọ́n ṣe kíni, kí wọ́n dá wa lára yá kan láti mọ àwọn nǹkan kan mí àtàwọn nǹkan mí tí wọ́n ṣe lọ́wọ́, àti pé kí wọ́n tún wọlé àjọyẹ ọ̀sán àṣegbà àṣàwò. Mo forúkọ mi fi gbogbo ẹ̀ lẹ́pẹ̀lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀. Ṣùgbọ́n àmọ́ sọlẹ̀ nígbà tá a bá débi tí àwọn èèyàn tá a pàdé lẹ́nu ìgbìyànjú wa. Nígbà tí a padà à ń báṣẹ́ ìròyìn lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan àti pàdé àṣìṣe. Ṣùgbọ́n nígbà ò yá, Yorùbá orí ló mọ ibi tẹ́sẹ̀ ń rè. Ìwé ìròyìn àjọrò òkò gbà sílé lọ́dún náà lọ́hùn. Kí ni nǹkan tó kù? Kí la fẹ́ ṣe? Kí la fẹ́ gbámú? Ṣé mo sọ fún yín pé mo ti kú òǹbí tá a ti mọ̀? Mo ti wà ní agbègbè abúlé Ẹ̀gbá. Nínú ẹ̀ mo ti padà sẹ́nu iṣẹ́ òòjọ́, iṣẹ́ tí bàbá àti bàbá mi ń ṣe, iṣẹ́ carpentry. Á fàwọn eléyìí a fi ń ṣẹ̀jọ́ ẹ̀. Iṣẹ́ ìròyìn ti tán bí tá a mọ̀. Lẹ́nu ẹ̀ mo tún padà, mo gbìyànjú, mo lọ sí ilé iṣẹ́ ìwé ìròyìn Aláròyé. A kọ àwọn ètò, olùdásí ètò, that's column. Mo kọ fún ọ bí oṣù bíi mélòó kan, bíi oṣù bíi mẹ́fà kó tó di pé mo gbéra, mo kú òǹbẹ̀. Mo tún wá wò kí n la fẹ́ ṣe, kí n la fẹ́ jẹ, kí n la fẹ́ ti máa fi bọ́yàwó àtọmọ. Mo padà sídìí iṣẹ́ NEPA. Nígbà àṣìṣe ọ̀hún
ṣùgbọ́n orí tí kì í bá síyàn yóò mọ̀ ṣalábàápàdé àtakò. tó ibi tá a bá dé lọ́hùn kó tó di pé wọ́n ta iléeṣẹ́ ọ̀hún lọ́dún 2014. nígbà tí wọ́n ta iléeṣẹ́ ọ̀hún, ọ̀kan náà àwọn ọ̀gá mi ló wá rò pé ní gbogbo ìgbọ́n mo ti bẹ̀rẹ̀ ètò lórí Facebook tí mo pè ní OJB. gbogbo àwọn nǹkan tí mi láǹfààní àti mọ ọkọ mọ́ fún iléeṣẹ́ ìwé ìròyìn mo wá ń kọ. kò sí ní tó ṣalábà, kò sí ní tó jẹ́ atọ́nà fún mi bíi olóògbé Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn. lọ́dún náà lọ́hùn wọ́n wá sórí ètò kan lórí rédíò Lagos. wọ́n wá sọ pé àwọn ṣe àgbékalẹ̀ àwọn ètò kan sórí Facebook káwọn ọmọ Yorùbá kí wọ́n máa gbìyànjú láti dá sí i. wọ́n á wo sàkún ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún wọn lọ́jọ́ náà lọ́hùn. mo rí pé àṣà àti ṣe lẹ́nu yìí gbìyànjú àti sọ ń pa ẹ̀. mo rò kan pẹ̀lú èjì, mo gbìyànjú. àwọn ọ̀rẹ́ tí mo ti ń bá bọ̀ lórí ẹ̀skímì, Abọ́sẹ̀dé ọmọ bàbá Awólẹ́yẹ, ọmọ Ògbómọ̀ṣọ́ ni bàbá yìí. ọmọ inú ẹ̀ àjọpàdé awórawọ̀ lórí Facebook. ó ń lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ mi lọ́wọ́ ṣiṣẹ́ lórí Facebook nígbà tí mo bẹ̀rẹ̀. mo ní mo láwọn nǹkan kan tí mo fẹ́ mọ̀ ṣe pẹ̀lú àwòkọ́ṣe tí mo rí látara Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn. nígbà tí mo wá gbìyànjú tí mo pàdé táàjọ bẹ̀rẹ̀, òun bá mi ṣàtọ́kùn ètò obìnrin àsìkò. ó sọ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin obìnrin. tó ibi tá a ti bẹ̀rẹ̀ rèé kó tó di pé wọ́n ta iléeṣẹ́ nípa. ṣùgbọ́n mo tún wá bọ́gà kan pàdé. mi mọ bó ṣe pàdé àwọn nǹkan tí mò ń kọ. wọ́n pè ní òní James Oyeleke, òní marketing manager ní Àjàsá Service Center lọ́dún náà lọ́hùn. ó kàn pè mí pé wá lẹ́kọ̀ọ́, mo rí nǹkan báyìí ṣé nǹkan báyìí ló ń ṣe? mo ní akọ̀ròyìn ni mí. bó ṣe jẹ́ tí mo tún fi padà sí sẹ́yìn rèé. nígbà tán ti dá kálukú dúró, bá a ṣe jọ pa iní pọ̀ méjì la bá dáwọ́ ìròyìn Gbajúmọ̀ magazine sílẹ̀. Gbajúmọ̀ magazine òun la dá sílẹ̀. ẹ jẹ́ sẹ́mọ̀ nídìí Gbajúmọ̀ magazine. a tún pàdé abala ètò lórí ètò ìlera ẹ̀dá láti máa tẹ̀síwájú. Gbajúmọ̀ magazine. mo ń bọ̀, ẹ jẹ́ ká tẹ̀síwájú. gbogbo lẹ́sà Oǹdó àti Èkìtì parapọ̀ àti gbogbo ilẹ̀ Káàárọ̀ oòjíire pé ẹ kú ọjọ́ mẹ́ta kan náà o. ẹ wá gbọ́ o, ilé yìí kì í ṣe dàtí tòsí òde ní pé gbogbo owó ọ̀gá bá o. tó ran ẹnìkan lọ́wọ́ lónìí kí Olódùmarè kó lè bá a yan aláàánú tí ọkọ ràn wọ náà lọ́wọ́ lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. mo ti sọ ń pa alàgbà Láwàní Àmúbíẹ̀yá, Ṣọlágbadé Láwàní Àmúbíẹ̀yá. bàbá yìí nílò ìrànlọ́wọ́ èmi àti ẹ. Gbajúmọ̀ pèdèpèdè, sọ̀rọ̀sọ̀rọ̀ tó mọ tí ń sọ, tó kọ́ni lẹ́kọ̀ọ́, tó sì fẹ́ràn àṣà àti ṣe ìran Yorùbá. òní alàgbà Láwàní
Ṣọlágbadé ọmọ Amúbíẹ̀yá. Mo sọ ń pa púpọ̀ bàbá yìí. Ẹ mọ wàwòrán kan láìpẹ́ yìí nípa bí ẹsẹ̀ wọn tí à ń sọ ń pa ẹ̀ bó ṣe jẹ́ ìpèníjà. Bẹ́ẹ̀ lẹ́tùn rí fídíò wọn náà wò kẹ́ lè bá mọ̀ pé kì í ṣe nǹkan tí a kàn gbìyànjú àti sọ àbí à ń sọ nǹkan míì tí ò rí bẹ́ẹ̀. Láwàní Amúbíẹ̀yá Ṣọlágbadé yín rèé. Bàbá yìí nílò ìrànlọ́wọ́ èmi àti ẹ. Ẹ jẹ́ ká ran ẹnìkan lọ́wọ́ lọ́jọ́ tòní torí pé àmọ́ tá a ṣe tọ́ba òkè tí ó fi yọ́nú sí wa. Àbí kí làmọ̀ tá à ń ṣe tá a fi ń nílọ síwájú, tá a fi ń nílọ síwájú, tá a fi ń jàjàbọ́ lọ́wọ́ àwọn ọ̀tá ilé ọ̀tá àdúgbò. Ẹ jẹ́ ká ran ẹnìkan lọ́wọ́ lẹ́nu. Ṣọlágbadé Láwàní Ìṣọ̀lá ọmọ Amúbíẹ̀yá. Bàbá wa yìí wọ́n nílò ìrànlọ́wọ́ èmi àti wọ. Nípa bẹ́ẹ̀ ẹ máa wo fídíò tí mo fi ń hàn yín. Ṣùgbọ́n fún wọn tó o bá fẹ́ bá wa dá sí i, tó o bá fẹ́ gbẹ̀mí kan là lọ́jọ́ tòní, àkáǹtì nọ́mbà bàbá yìí òun lélẹ́yìí. Má fẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tì í láti fi mọ̀ pé kì í ṣàdásẹ́ jẹ́ àkìsàdájẹ́ iṣẹ́. Account number First Bank account 201-235-0865 201-235-0865. Orúkọ tá ìbá pàdé ńbẹ̀ ó ní Lawal Ṣọlágbadé Ìṣọ̀lá. Ẹ ràn ẹnìkan lọ́wọ́ lọ́jọ́ tòní kí Olódùmarè kó lè ṣàlékún ìgbéga ààbò àti ìṣọ́. Mo sọ fún yín wípé tí ìbáṣekú tó dá alàgbà Raymond Dọ̀pẹ̀sí légbodò, àní mọ́ pariwo ìrànlọ́wọ́ létí gbogbo wa báyìí. Ọjọ́ kẹta tí wọ́n gbìyànjú tó yẹ kówó dé láti olú iléeṣẹ́ dá communication lọ Àbújá láti pàṣẹ Ambrose Olútáyọ̀ Sómìdé, ọ̀gá wa pàtàkì, ẹni tó nífẹ̀ẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ bí ojú. Ó ní kó mú alàgbà Raymond Dọ̀pẹ̀sí lọ. Ṣùgbọ́n ẹwà ti gbọ́ títí dásìkò yìí 6.4 million naira 4.6 million naira 4.6 million naira ó ní bàbá yìí nílò fún ìlera wọn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ k'Olódùmarè kó lè ran àwa náà lọ́wọ́ lọ́jọ́ ti tòní. Àmì sọ fún ìpàrọ̀ ìjọba kan wọ́n ràn lọ́wọ́ láti pàdé. K'Olódùmarè kó lè ràn gbogbo wa lọ́wọ́. Ṣé òkùnkùn kó ń ṣe bí ìṣùpá ló èmi láyé o. Tó mo kí gbogbo wa pé a káàbọ̀ padà sórí àkọ́tún ètò ọgbọ́n ọlọ́gbọ́n ìta fẹ́ gbéyẹ̀wò lórí abala ètò ọgbọ́n ọlọ́gbọ́n òun ni a pè ní ìgbà láyé ẹ̀dá. Ìgbà lẹ̀dá ní o, ẹnìkan kì í láyé. Bó bá dùn fún ọ lọ́jọ́ ti tòní
máa rántí pé ìgbà tiẹ̀ ló dé yìí, ìgbà ẹlòmíì sì ń bọ̀, ṣùgbọ́n ìgbà rẹ tó ń dùn fún ọ lọ́wọ́lọ́wọ́ yìí, kí ni tó fi ṣe? Èèyàn mélòó ló ti ràn lọ́wọ́? Èèyàn mélòó ló gbé sókè? Èèyàn mélòó ló bàjákulẹ̀ pàdé látọ̀dọ̀ rẹ̀? Gbogbo nǹkan tó yẹ kájọ máa rántí rèé. A fi lè máa ṣe léyìí láti fi ṣàtọ́kùn ìgbésí ayé wa, torí ṣẹlẹ̀ òun làbọ̀ wá bá. Ohun tá a bá ti ṣe lénìí òun lápadà bá bàbá dọ́dọ̀ Olódùmarè. Ìwọ lè ṣe bí lè ṣe kà, máa rántí pé ìgbàláyé o, ìwà alágbára mọ́ mẹ́rò bàbá ọ̀lẹ. Alágbára ayé tó lágbára títí tó lè fọmọ rí odó, tó lè fi rin tí. Rántí pé ìgbà ló ní o, ìgbàláyé ẹ̀dá, ìgbàláyé tó ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Èèyàn wo ló tiẹ̀ ti dẹ́mẹ̀ ẹ̀ légbodò? Àwọn mélòó ló bá ràn lọ́wọ́ wá bá ọ tó ràn lọ́wọ́? Àwọn mélòó ló fi bínú àtagbára òdì tó o ní tó o ti fi balẹ̀ ayé wọn jẹ́? Rántí pé ìgbà tó ń lò lọ́wọ́ yóò padà yí kẹlòmíì. Ìgbàláyé láni ohun kan kì í níwo erin o. Ìgbà báyìí òun láyé ẹ̀dá. Ìgbà tá à ní kì í péréte ni. Ẹnì kò láyé, ẹni tó lè ní kọ́ ni ó lọ́la, torí páwọn tó lànà àwọn kọ́ ló wá ní sànmọ́nì tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ti tòní o. Ìgbà báyìí òun láyé. Ìgbàláyé ẹ̀dá lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n. Báwo ló ṣe ń lògbà títí ẹ lọ́wọ́? Ǹjẹ́ àwọn tó kù díẹ̀ káàtó? Bàbá olówó ìwọ onímọ̀ tara ẹni nìkan ẹ̀dá. Ta ló ràn lọ́wọ́? Ta làrí kò ṣe títí ẹ? Èèyàn mélòó ló ń fàdúrà ránṣẹ́ sí ọ lójoojúmọ́? Ṣé àwọn ní ọ ni, àbí ẹni tó nímọ̀ tara ẹ àwọn ní ẹni, àbí ẹni tó láyọ̀ ọkàn tó ń ṣe ohun gbogbo lórí tó ní ẹni tí ò ní, tó mọ̀ pé kì í ṣe tòun, kò gbìyànjú àti fi gọ̀gọ̀ fà á? Ẹ̀dá tó mọ̀ sí òkùnkùn, ẹ máa dúró tí ó pé ẹ má dòṣùpá lóró, torí ìgbà báyìí òun láyé ẹ̀dá. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá èèyàn ló ti fi agbára ipò tí wọ́n ní tó ti fi ṣèbàjẹ́, tó ti fi ṣebi, láì rántí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ àsìkò, ọ̀pọ̀lọpọ̀ sọ̀mọ́nì ní olùlé ayé, léyìí tó jẹ́ pé kálukú pẹ̀lú ìran tiẹ̀, àsìkò, ọjọ́ orí, ìgbà, àkókò, wíníwíní ìṣẹ́jú ní kálukú wo lò lókè èèpẹ̀. Ẹ máa rántí nínú ohun gbogbo, ẹ máa rántí nínú gbogbo ìgbà wípé ìgbàláyé ẹ̀dá, ẹnìkan ò láyé, ẹnìkan ò láyé, torí pé bíríbírí bìrìbírí bìrìbìrì báyìí òun nílé ayé ní. Tó àkókò ò bá wa dọ́rẹ̀ẹ́ o, ìgbà báyìí láàrin àkókò ò bá wa dọ́rẹ̀ẹ́ lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n fún ti sáà tá a wà yìí. Èyí láyé ń yí, sẹ́yìn náà ń gbọ́. Tó àmọ́ lọ lọ́jọ́ ti tòní, torí pé ká lè bá a padà wá lọ́jọ́ míì, ọjọ́ rẹ̀. Aṣíwájú yín rèé, Ọlálẹ́kan Akanji ìkọ́ ọmọ bàbá ń jẹ̀rọ Ògbómọ̀ṣọ́. Agbe mi ṣetán lè ní agbérelé, alùkò mi ṣetán rèdè èkó sùn, lékèdèké mi ṣetán òròdè ìkẹfùn níní. Aṣíwájú Olalekan Akanji ìkọ́, mò ń relé bàbá tó bí mi lọ́mọ. Oòduà gbè yín o, yóò gbè wọ́n mi láṣẹ tèdùmàrè.